Dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé bàbá wa àti ọlọ́run wa, aláàánú olùṣẹ́gun fún wa, olùgbèjà wa jà, ọba tí kò jẹ́ kí ọ̀tá kí ó rẹ̀yìn wa, tí kò jẹ́ kí ọ̀tá kí ó sọ wípé ṣé kò tán nídìí wa, ọba tó mú wa ṣẹ́gun ọ̀tá. Ògo ni forúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lénìí kó má bó ṣe ń gbé tí ọ̀tún wọlé, kó má gba tòsì jáde, kó má sì ṣe dá wa lẹ́bi ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 17 oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé aláìlera ní ọwọ́ Ọlọ́run. Aláìlera ní ọwọ́ Ọlọ́run. Àwọn àkọsórí wa nínú ìwé orin Dáfídì orí 140 ẹsẹ̀ 10. Orin Dáfídì orí 140 ẹsẹ̀ 10. Àyà mi mí ẹlẹ́lẹ̀, agbára mi yẹ̀ mí sílẹ̀, bí ó ṣe ti ìmọ́lẹ̀ ojú mi ni, kò sí lára mi o. Nígbà tí a mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé orin Dáfídì orí 139 ẹsẹ̀ 4 dé 7. Orin Dáfídì orí 139 ẹsẹ̀ 4 títí dé 7. Olúwa, jẹ́ kí èmi kí ó mọ òpin mi o, àti ìwọ̀n ọjọ́ mi o, bí ó ti rí, kí èmi kí ó lè mọ ìgbà tí mo ní níhìn-ín. Kíyèsí, ìwọ ti sọ ọjọ́ mi dàbí ìbú àtẹ́lẹwọ́, ọjọ́ orí mi sì dàbí asán níwájú rẹ. Nítòótọ́, olúkúlùkù ènìyàn nínú ìjókòó rẹ̀ asán ní pátápátá. Nítòótọ́, ní àwòrán asán ni ènìyàn gbogbo ń rìn. Ní àwòrán asán ni ènìyàn gbogbo ń rìn. Nítòótọ́ ni wọ́n ń yọ ara wọn lẹ́nu ní asán. Ó kó ọrọ̀ jọ, kò sì mọ ẹni tí yóò kó wọn lọ. Ǹjẹ́ nísinsìnyí Olúwa, kí ni mo dúró dè? Ìrètí mi bẹ ní ọ̀dọ̀ rẹ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Nínú bíbélì kíkà wa tòní, Dáfídì bi Ọlọ́run kí ó jẹ́ kí òun mọ bí òun ṣe jẹ́ aláìlera tó. Èyí ni ọkùnrin tí ó rí bí ọba Sọ́ọ̀lù, ọba rẹ̀ tí a gbéga gidigidi, bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe bí wèrè ní àìmọye ìgbà, tí ó sì nílò orin láti ara ápù láti mú un lára balẹ̀. Ìwé Sámúẹ́lì kìíní orí 16 ẹsẹ̀ 17. Èyí ni ọkùnrin tí ó fi òkúta lásán tí ó fi mú òmìrán balẹ̀, tí ó ti ń yọ orílẹ̀-èdè rẹ̀ lẹ́nu fún 40 ọ̀sán àti 40 òru. Ìwé Sámúẹ́lì kìíní orí 17. Gẹ́gẹ́ bí ènìyàn, ó ṣeé ṣe kí a gbàgbọ́ pé alágbára àti pé àwa ni à ń ṣe àkóso, àmọ́ tó jẹ́ pé Ọlọ́run ni ẹni tó dì wá mú o. Ìwé Àìsáyà orí 39 ẹsẹ̀ 8 dé 10. Nínú ìwé Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 30. Nebukadnesari ó ń fọ́nu ní o nípa àwọn àṣeyọrí rẹ̀ ńláńlá, ṣùgbọ́n láàrin wákàtí kan náà ó di ẹranko ẹlẹ́sẹ̀ 4, ó jẹ koríko pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́. Ìwé Dáníẹ́lì orí 4 ẹsẹ̀ 29 títí dé ẹsẹ̀ 33. Ọba ńlá ni nítòótọ́, ṣùgbọ́n Ọlọ́run rẹ̀ ẹ́ sílẹ̀ lójú ẹsẹ̀. Kò sí bí ẹnìkan ṣe lágbára tàbí tóbi tó, Ọlọ́run lè rẹrú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ ní ìṣẹ́jú àáyá. Ọba Hẹ́rọ́dù rò pé òun lágbára, òun sì lè mú kí òun sì pa ẹnikẹ́ni tí ó bá wu òun. Ìwé Máàkù orí 6 ẹsẹ̀ 16 títí dé ẹsẹ̀ 17. Ṣùgbọ́n ní ojú àwọn ènìyàn, ìdin lásán ló jẹ́ o. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 12 ẹsẹ̀ 17. Nígbà tí Ọlọ́run bá fẹ́ fi hàn pé òun ló wà ní àkóso, ó lè lo èèrà láti mú erin kan wálẹ̀. Ìdí nìyí tí wàá fi rí mi tí mo ní ìrẹ̀lẹ̀. Màá kúnlẹ̀ láti jọ́sìn fún Ọlọ́run ní gbogbo ìgbà, ní yíyọ̀ǹda ohun gbogbo tí mo ní fún. Mo mọ ohun tí mò ń ṣe o, nítorí mo mọ̀ pé láìsí òun
èmi kò jámọ́ nǹkan kan rárá o. Mo mọ̀ pé bí ó ti wù kí àwọn ènìyàn rò pé mo lágbára tó, Ọlọ́run lè kàn mí bí ìtayín sí méjì tí mo bá ṣẹ̀ ẹ́. Olùfẹ́, ní gbogbo ìgbà máa ní òye wípé aláìlera ló jẹ́ o ní ọwọ́ Ọlọ́run. Má ṣe rò pé o wà ní ìṣàkóso. Fi sí ọkàn rẹ ní gbogbo ìgbà pé Ọlọ́run ló ń ṣe àkóso, kì í ṣe ìwọ. Àwọn agbátẹrù eré kan lórí amóhùnmáwòrán ní Nàìjíríà máa ń sábà sọ wípé pé bí kò ṣe pẹ́ńsù, gbogbo wa jẹ́ pẹ́ńsù ní ọwọ́ aṣẹ̀dá. Gbogbo wa jẹ́ pẹ́ńsù ní ọwọ́ aṣẹ̀dá àti pé ó lè fi ọ́ ṣe bí ó ti wù ú gẹ́gẹ́ bí Dáfídì. Bí Ọlọ́run kí ó ràn ọ́ lọ́wọ́ o láti máa rán ọ létí nígbà gbogbo bí o ṣe jẹ́ aláìlera tó ní ọwọ́ rẹ̀. Kí Ọlọ́run kí ó ràn ọ́ lọ́wọ́. Kókó ọ̀rọ̀: bàbá jọ̀wọ́ má ṣe jẹ́ kí n gbàgbé bí mo ṣe jẹ́ aláìlera àti aláìlágbára ní iwájú rẹ. Jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa jọ̀wọ́ má ṣe jẹ́ kí n gbàgbé wípé aláìlera àti aláìlágbára ni mí níwájú rẹ. Má jẹ́ kí n gbéraga sí ọ o. Má jẹ́ kí n ṣẹ̀ sí ọ. Ní gbogbo ìgbà ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti fi ọ́ ṣáájú, Olúwa jẹ́ kó wà nínú ayé mi. Ẹ ṣé nítorí tí ẹ ti gbọ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa comment, ẹ máa like kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Olúwa kó bùkún fún wa. Ó dàbọ̀.